bí wọ́n ṣe dájọ́ ikú fún Adedoyin dùn mọ́ mi nínú. Ìyàwó Timothy Adegoke ló sọ bẹ́ẹ̀. Ìyàwó olóògbé Timothy Adedoyin Adegoke, arábìnrin Bọ́lá Adegoke àti gbogbo àwọn mọ̀lẹ́bí ti ṣàpèjúwe ìdájọ́ kóòtù tó ní kí wọ́n yẹgi fẹ́ni tó pa ọmọ wọn bí èyí tó bu òróró ìtura sí ojú ọgbẹ́ wọn. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Sahara Reporters ṣe pẹ̀lú arábìnrin Bọ́lá Adegoke tí í ṣe ìyàwó olóògbé Timothy ló ti sọ pé ìdùnnú ńlá ni ìdájọ́ kóòtù náà jẹ́ fóun àti pé níṣẹ́ ló dàbí pé wọ́n gbé ẹrù ńlá kan kúrò nígbà àyà òun pẹ̀lú ìbànújẹ́ tó ti wà lọ́kàn òun látọdún 2021 tọkọ òun ti kú. Ó ní kì í ṣe pé ìdájọ́ ikú tí wọ́n ṣe fáwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ẹ̀ lè dá a padà sáyé tàbí dá nǹkan kan fóun, ṣùgbọ́n inú òun lù pé ọkọ òun kò kú tó ẹ lásán. Ó sọ báyìí pé bó tilẹ̀ jẹ́ pé nígbà tí mo gbọ́ sí ìdájọ́ kóòtù ọ̀hún mo bara jẹ́ mo sì tún ń sunkún nítorí bí wọ́n bá pa gbogbo mọ̀lẹ́bí wọn èyí kò lè sọ pé kí ọkọ mi padà sílé ayé. Àmọ́ lódì kejì inú mi dùn pé wọ́n ṣèdájọ́ òdodo lé e lórí, èyí sì mú àdínkù bá ẹ̀rù tó ń bà mí, ìbànújẹ́ mi àti gbogbo nǹkan tó ń dùn mí. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n tún sọ fún mi pé Adédoyin lè lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ó ti gbé ìgbésẹ̀ náà nítorí wọn ò tí ì mú ìwé wá fún wa láti kóòtù. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìrẹ̀wẹ̀sì ọkàn tó dé bá látàrí ìgbẹ́jọ́ tí wọ́n ń sún síwájú ní gbogbo ìgbà tí gbogbo àwọn mọ̀lẹ́bí sì mọ ìgbà náà lára, ó ní lásìkò tí ẹjọ́ náà ṣì wà ní kóòtù, nígbàkigbà tí n bá ti gbọ́ pé wọ́n tún ti sún ẹjọ́ yẹn síwájú báyìí níṣe ni ọkàn mi máa pòrúurú, ṣùgbọ́n tí mo máa ń bi Ọlọ́run pé kí ló dé tí aláìṣẹ̀ yóò kàn kú dànù bẹ́ẹ̀ láìsí ìdájọ́ òdodo. Ìyáálé ilé yìí ni gẹ́gẹ́ bí ẹni tó ń gbọ́ bùkátà nínú ilé àti fáwọn mọ̀lẹ́bí ẹ̀, àlàfo tí ikú ọkọ òun fi sílẹ̀ yìí ṣì wà nílẹ̀ gbayawu nítorí pẹ̀lú ìnira lòun fi ń ṣe ìtọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ọkọ òun fi sílẹ̀ fóun. Kó tó di pé ọkọ mi kú, owó ilé wa ti fẹ́ jó tán, àti sanwó iléèwé àwọn ọmọ gan di ogun fún mi báyìí. Látìgbà tó sì ti kúrè pẹ̀lú ìnira àti wàhálà ni mo fi ń gbọ́ bùkátà àwọn ọmọ yẹn. Ó ní ìdájọ́ táwọn ń béèrè fún náà làwọn ti rí yẹn, àti pé pẹ̀lú bí afurasí ṣe lẹ́nu tó mọ àwọn èèyàn tó, gbogbo ẹ̀rí tí wọ́n lò takò ó kò ṣòfò. Mọ́nísọ́lá Sàká ló kó ìròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.